Ẹ kú dédé wòyí ẹ̀yin gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ìwọ obìnrin ó jẹ́ ya má tanra ẹ̀. Bọ́kùnrin ò bá láìkí ọtí, tí ò láìkí àti mu sìgá, tí ò tún láìkí obìnrin, o ò lè gbádùn ẹ̀. Ọkùnrin dẹ̀ má láìkí ọtí, kó má láìkí sìgá. Good, torí pé sìgá ò dáa fún health. Ọtí àmujù kò dáa. Ṣùgbọ́n kó tún má láìkí òbò, kó má láìkí òbò, kó má láìkí obìnrin. O ò lè gbádùn irú ọkùnrin yẹn o. Irú àwọn ọkùnrin yẹn sadist náà máa jẹ́ àbíkan jẹ́ narcissist. O ò lè gbádùn ẹ̀. O ò lè mọnú ẹ̀. Kò sí nǹkan tó lè fún láyọ̀ tínú bá ń bi àbí pa ni irú àwọn ọkùnrin yẹn máa ń ṣúnú. Bínú bá ń bi gbogbo nǹkan wọn extremist náà máa jẹ́. Gbogbo nǹkan wọn extra ni, extreme ni. Wọ́n bá ń bínú extreme ni. Kọkùnrin má lè kó má mọtí, kó má like sìgá. A mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò yẹ kéèyàn like sìgá nítorí pé kò dáa fún health ẹ̀. But ọkùnrin dẹ̀ mu ọtí díẹ̀ fáwọn tó bá like ọtí láti pé tó tiẹ̀ máa cool off ara ẹ̀, tó máa ní pé kókò lọ mu nǹkan kan tó máa jẹ́ kó gbàgbé stress or anything. Àwọn ọkùnrin míì ọkùnrin tí ò like ọtí, tí ò dẹ̀ like sìgá, kó tún má like òbò. Ìkan ló máa fọwọ́ mú. Tí mo dẹ̀ mọ̀ pé èyí tó yẹ kó fọwọ́ mú ni òbò. Torí ọkùnrin tí ò like, tí ò mu tí ò mu sìgá, tí ò tún like òbò, o ò lè láyọ̀ pẹ̀lú irú ọkùnrin yẹn. O ò lè enjoy ọkùnrin yẹn. Tó bá ń bínú, ó máa ṣúnú burúkú ni. Bọ̀ nígbà míì tí ọkùnrin ò bá tiẹ̀ like ọtí, tí ò like sìgá, ṣùgbọ́n tó like òbò, wàá máa ráyọ̀ lẹ́ǹkankan nínú wọn. Torí nígbà tó bá dóbò ń ta, á dunnú wálé. Ìgbà tí ó bá tálẹ̀ ẹ bá wálẹ̀ ń ta, bóyá nígbà tí wò bá ráyè tiẹ̀, bọ̀ tálẹ̀ ẹ wálẹ̀ ń ta, kò ní kanra mọ́ ẹ nítorí pé ó ti rí ibi data rẹ̀ sí. Tí inú bá ń bi tó rí ibi data rẹ̀ sí níta tí ò tiẹ̀ fẹ́ súnmọ́ ẹ, inú ẹ̀ á wálẹ̀. Bẹ̀ ọkùnrin tí inú ń bi sí ẹ, tí ò dẹ̀ like òbò láti dóbò míì níta, tí kì dẹ̀ mu tí kò dẹ̀ mu sìgá, ìgbà wo nínú ẹ fẹ́ rọ̀? Kí ló fẹ́ múnú ẹ̀rọ? Ó lè bẹ gba òdì yíyàn fún oṣù kan nínú ilé until tínú ẹ bá rọ̀. Bọ̀ nígbà míì tínú bá ń bí ọkùnrin nínú ilé tí ò fẹ́ súnmọ́ ẹ, tó bá róbò míì ìdò, inú á tètè rọ̀. Tó bá máa fi délé gan, ó lè ti gbàgbé torí ara ẹ ti wálẹ̀, ó ti rí ibi datọwọ́ ẹ̀ sí. Bẹ̀ ọkùnrin, ọkọ mi ò like ọtí, kò like sìgá, kò like obìnrin, ikú yẹn ló máa tètè pa ẹ́. O ò lè ráyọ̀ pẹ̀lú irú ọkùnrin yẹn. Irú ọkùnrin yẹn máa wà boring ni. Nítorí nígbà míì tí ara ọkùnrin bá kún, tí inú ìyàwó ẹ̀ dẹ̀ ń bi tí ò rí ibi data rẹ̀ sí, á fìtìná tì ẹ nínú ilé, á sún ẹ pa. Ó di ọdún tínú ẹ bá rọ̀ kó tó rójú rere ẹ̀, ara dẹ̀ máa nìwọ nínú ilé. Ìgbà tínú ti ẹ bá rọ̀, inú ti ẹ ò ní rọ̀. Kò dẹ̀ sí nǹkan tó lè múnú ẹ̀rọ torí kò sóbò míì tó fẹ́ dó. Bẹ̀ pé kì í ṣe ayọ̀ ní o. Kó máa celebrate pé ọkọ mi ó mu tí kò mu sìgá, kò dẹ̀ like obìnrin. O ò lè ráyọ̀ pẹ̀lú ọkùnrin yẹn. Inú ọkùnrin yẹn ò lè dùn, inú ilé yẹn ò lè tòrò. Bẹ̀ tí ọkùnrin tí ò bá mu sìgá, tí ò kí ń mu ọtí, ṣùgbọ́n tó yẹ pé tínú bá ń bi sí ẹ nínú tó bínú jáde, tó jẹ́ pé ńgbà tó máa bọ́ta àwọn ẹkún àtijọ́ ẹ̀, wọ́n sáré yọ̀dí fún. Inú tó bí yẹn, tó bá ti datọwọ́ ara ẹ̀ lẹ̀, ìyẹn lásán máa relax ẹ̀, á mú stress kúrò lára ẹ̀. Tó bá máa fi délé inú àárọ̀, ìwà kọ̀ rò pé ó ti gbàgbé ni. Kì í ṣe pé ó gbàgbé, bí ò tiẹ̀ dóbò, àmọ́ kó rọ́yàn tẹ̀, kó rídìí gbájó, kó fìdí rùn níbi ìkùnrùn mọ́yàn. Tó bá máa fi délé inú àárọ̀, irú àwọn ọkùnrin yẹn ló máa gbọ́ tán máa dé náà máa ní ẹ̀ ṣé ọ̀rọ̀ ọkùnrin ṣe èmi ta ló ráyè tiẹ̀, ọ̀rọ̀ yín ò mà ṣe é gbọ́. Wàá rò bí inú ẹ̀rọ ni. O ò ní mọ̀ pé ó ti lọ rí tọ́ ìbáṣeré ń ta. Bí ọkùnrin tí ò like ọtí, tí ò like sìgá, tí ò tún like òbò, tí ò like obìnrin, sadist ni irú wọn. O ò lè láyọ̀ pẹ̀lú irú wọn. Inú irú wọn ò lè dùn. But ayọ̀ ayé lobìnrin. Nígbà míì tínú ọkùnrin bá bàjẹ́ nínú ilé tó ń bá wo obìnrin, tó ń bá ìyàwó ẹ̀ jà nínú ilé, òbò lè tún mú inú ẹ̀ tètè rọ̀ kó tó padà wọlé. Bẹ̀ ọkùnrin tó bínú jáde, tí kò rí òbò, tí kò rọ́yàn, tí ò rí nǹkan kan fọwọ́ gbé tó tún padà wọlé, ìjà yẹn á pẹ́ kó tó parí. Ìjà yẹn á pẹ́ kó tó parí.
odi yẹn á pẹ́ńlẹ̀ gan á drag torí irú àwọn ọkùnrin yẹn máa ń ṣúnú irú àwọn ọkùnrin yẹn tó máa fi pa ẹ́ wọ́n máa dákẹ́ pa ẹ́ ni irú àwọn ọkùnrin yẹn ò lè mọ́nú wọn irú àwọn ọkùnrin yẹn tó bá ń rẹ́rìn gan ó yẹ kó máa fúnra I am telling you tó bá ń rẹ́rìn kó máa fúnra tó bá dákẹ́ kó máa fúnra bẹ́ẹ̀ ọkùnrin tó mọ̀ wípé ó láwọn akó àtijọ́ tó bá wọlé tó irú àwọn ọkùnrin yẹn tó tẹ bá jà láàárọ̀ tó bá jáde tó bá máa fi padà wọlé tó ti rí ẹkọ àtijọ́ ẹ̀ tó ti rẹ́nìkan bá fọwọ́ fi orí kókó ọyàn ẹ̀ ṣeré tó ti rí èèyàn kan bá fọwọ́ fi ẹpọ̀n ẹ̀ ṣeré kó tó wọlé inú àárọ̀ wá kọ̀ rí pé ìjà yẹn ò pẹ́ ni wàá máa dún ọkọ mi kò mọ́lé olódì ọkọ mi ò mọdì yàn tó bá ti jà báyìí tó bá ti dé tó bá ti lọ tó bá ti dé báyà ó máa parí níjọ́ kejì irọ́ ni ó ti rí ó ti ara ẹ̀ ti wálẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó rú kó tó kúrò ní ìjà tẹjà yẹn ẹ̀jẹ̀ yẹn ó ti calm ó ti bọ́ síta lọ fọwọ́ pa ọyàn fọwọ́ pàdí ó ti bọ́ síta ó ti sáré yọ okó síbì kan ó ti sáré ṣe kinní kan gbogbo ara ẹ̀ ti wálẹ̀ gbogbo ìbínú yẹn á gbọ̀n dànù lára ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọkùnrin tí ò ń ṣe kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run má jẹ́ kéèyàn rí bànújẹ́ every time lẹ máa jà a máa gbógun tì ẹnu ilé ni kò sí nǹkan tó máa ṣe tó máa ta ẹ́ lọ́rùn nígbà míì tí ọkùnrin bá bínú sí obìnrin nínú ilé tó ráyí tó bọ́ta tó ti dóbòkú tó wọlé gbogbo ìbínú yẹn á wálẹ̀ lára ẹ̀ kò ní ka ọ̀rọ̀ obìnrin kún a ti wò pé ṣèbí ó bá ọ̀dọ̀ obìnrin kan lòun bò tún lọ́lé kò ní ka ọ̀rọ̀ obìnrin kún irú àwọn ọkùnrin yẹn nìjà máa ń tètè ṣe parí torí tó bá ti dóbò ń ta tó bá délé ó lè má kọrin bá wa ní alákọ̀rí ẹ̀ wọ́n á gba ẹ nídìí wọ́n náà máa ní fi mí sílẹ̀ jọ ó mọ̀ kan tó ṣe kó tó lọ láàárọ̀ ni bó ṣe gba nídìí yẹn ó ti tán torí ó ti lọ inú ẹ̀ ti dùn níta ó ti jẹ pepper soup ó ti jẹ ẹja ó ti jẹ dòdò ó dẹ̀ ti jẹ pepper soup ó ti ṣe point and kill lórí òbò bẹ́ẹ̀ ọkùnrin tí ò níbi tó ń ṣe point and kill tí ò láìkè obìnrin irun wọn máa ń láwọn irun wọn ò ní lè gbọ̀n nǹkan lẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin tó bá wà responsive ọkùnrin tó bá jẹ́ wípé bí ò láìkọ ọtí tí ò láìkì sìgá ṣùgbọ́n tó láìkì òbò tó mọ̀ pé owó lèèyàn fi ń gbé obìnrin jáde irú wọn díẹ̀díẹ̀ a máa gbọ̀n lẹ̀ ńlé bí ọkùnrin tí ò níbi tó ń ná owó ẹ̀ sí níbòmíì níta tí kò dẹ̀ ń mu ọtí tí ò ń mu sìgá tí ò ń mu anything tí ò ń ṣe fàájì tó kàn máa délé gbundu ni irú àwọn ọkùnrin yẹn máa ń kanra lódìlódì ni wá tún wá gbọ́ṣe irú àwọn ọkùnrin yẹn wọ́n máa ń like single life wọ́n máa ń like kan dá wà obìnrin máa ń tètè sú wọn torí pé number one ìwọ tó wà lé tẹ́ ń jà wọn ò rí obìnrin míì àfiwọ́ nìkan so wọn ò mọ̀ pé obìnrin míì wà níbì kan tó sì ní attitude tó dáa so obìnrin máa ń tètè sú wọn wà á tètè sú wọn lé bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe wèrè nínú ilé tí ó dẹ̀jọ́ kùnrin tí ò mu sìgá tí ò mọtí ṣùgbọ́n tó róbìnrin míì tó kàmẹ̀ níta kó tó wọlé wèrè tó ṣe yẹn á tètè kúrò lára á tètè gbàgbé ẹ̀ pé kankan náà nìyí bẹ́ẹ̀ ọkùnrin tí ò rí obìnrin míì fi ìyàwó ẹ̀wé tí ò rí obìnrin míì pé bí àwọn òwà obìnrin ṣe rí nìyẹn bóyá tí ìyàwó ẹ̀ hùwà burúkú nínú ilé tí girlfriend ẹ̀ náà tún hùwà kan tó fẹ́ jọmọ́ burúkú níta á máa tètè máa forgive ìyàwó ẹ̀ nínú ilé torí á ti rí pé obìnrin bákan náà ni wọ́n ṣùgbọ́n ọkùnrin tí ò rí obìnrin kankan níbòmíì fi compare ìyàwó ẹ̀ tó jẹ́ pé the bad attitude tí ìyàwó ẹ̀ ń fún nìkan ló wà used to ó lè láyọ̀ pẹ̀lú owó ọkùnrin bẹ́ẹ̀ yẹn o má dùnnú o ìkan ló máa fọwọ́ mú èmi ò ní ní kó fọwọ́ mú sìgá mi ì dẹ̀ ní pé kó fọwọ́ mú ọtí àmupara torí díẹ̀díẹ̀ ní tọkùnrin bá ti lọ ń gbádùn ọtí fi ọtí relax rẹ̀ tó bá yá di ọ̀mùtí o so èmi ò ní ní kó push ọkùnrin ẹ kó má ní ibòmíì tó fi máa reduce the stress ẹ àìjẹ́ bẹ́ẹ̀ ìwà burúkú tí wọ́n nìkan ní ló máa wà used to ọkùnrin adem máa bá tí a máa dòkúròrò sí ni irú wọn ò lè láyọ̀ irú wọn máa ń ṣúnú irú wọn máa ń dínú ọkùnrin tí ò bá láìkì òbò tó ní láìkì obìnrin ìyàwó mi nìkan ni kò dẹ̀ mu tí kò mu sìgá ẹ máa pẹ́ lórí ìjà o ẹ máa pẹ́ lórí òdì yíyàn o mo mọ̀ pé ní láìkì nǹkan tí mò ń sọ ìbò àwọn ọkùnrin tó ní wọ́n bá pé wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin bá tí ò láìkọ tí ò láìkọ sìgá ṣùgbọ́n tó láìkì òbò ìjà tó bá ń báyàwó ẹ̀jà nínú ilé ò ní máa pẹ́ ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ìwà míì tíyàwó ẹ̀ máa wù nínú ilé kò ní jọ lójú torí ó ṣeé ṣe kó rí the same trait ìwà ìyàwó ẹ̀ yẹn kó rí lára ẹni tó ń dó níta á lè máa jẹ́ kó tètè máa forgive ìyàwó onúlé pé ẹ̀ bákan náà ni wọ́n in fact nígbà míì lọ́kùnrin torí ẹ̀ bá pé gan
ó lè prevent ọkùnrin from fífẹ́ ìyàwó mi because a ti wò pé the same thing ni wọ́n torí ẹni tí mo ní ìta náà bákan náà lòun náà ṣe ń hùwà òun náà nírúwà tíyàwó mi ní tí bá mẹ́lẹ̀ wá lẹ́ǹtì mo tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ from the beginning ni a ní wò jẹ́ ń gba kán pẹ̀lú ìyàwó mi tó wà nílé kí ìwọ kọ̀ wá ń bẹ̀ níta kíkọ̀ máa fi ẹ́ kájọ máa ṣe fàájì bẹ́ẹ̀ ọkùnrin tó jẹ́ pé ìwà ti ẹnìkan ló wà used to tó bá jàjà játẹ̀ ìjà báyìí tí ìjà ti bọ́ síta fún bí oṣù kan ó lè má padà wọlé mọ́ o torí pé láàrin oṣù kan yẹn obìnrin tó lọ bá ń ta yẹn kò ní jẹ́ kó rí ìwà tí ò dá lára wọn ìwà tó máa wù ìwà tó máa fi léwọ jáde tá fi dislike ìwọ tó wà nínú ilé ni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin tó ti wà used to òbò míì tẹ́lẹ̀ tó jẹ́ pé tó bá ti bínú nínú ilé ó ń bọ́ síta níta náà wọ́n máa wù ìwà tó lè máa rí díẹ̀díẹ̀ nínú ìwà ìyàwó ẹ̀ níta a máa wò pé wo ìkankan náà làwọn obìnrin tó má dùnnú ìkan ló máa fọwọ́ mú tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yóò ní fọwọ́ mú sìgá torí kò dáa fún health ọ̀pọ̀lọpọ̀ yóò ní fọwọ́ mú ọtí nítorí pé ẹ mọ̀ wípé tí ó bá yá tó bá pẹ́ tọkùnrin bá lọ used to ọtí jù ó lè lọ di ọ̀mùtí alámùpara but ní òbò bọ́kùnrin ò láìkì òbò kò láìkì ọtí kò láìkì sìgá ó máa ṣúnú o ó di yín á máa drag nílẹ̀ o ìjà yín á máa pẹ́ kó tó parí o wàhálà yín á máa pẹ́ kó tó parí o ó máa pẹ́ kó tó rójú rí ẹ̀ ńlẹ̀ o tó bá bá ẹjà báyìí ó lè gba òdì yẹn lóṣù kan o bẹ́ẹ̀ tó bá láìkì òbò nígbà míì tó bá bínú bọ́ta tó sáré lọ fọwọ́ gbọ́yàn míì gbé òbò míì jò tó bá máa fi wọlé á ti gbàgbé ìwàhálà pé ẹjà torí ààrẹ àti wálẹ̀ stress àti calm gbogbo ààrẹ àti wálẹ̀ ẹ lè má gbà o but that is the truth shabarikolo.com ẹ lọ register ńbẹ̀ èyí ni mo mú wá fún yín láàárọ̀ ire o ó dàbọ̀.